mo bá àwọn tí ọ̀rọ̀ kàn kẹ́dùn. Kwara ló so gúúsù mọ́ àríwá o, Sàràkí ló sọ bẹ́ẹ̀. Bẹ̀rẹ̀ láti bí ìròyìn ikú ọ̀gágun Musa Umba, olórí ogun tí àwọn agbébọn pa láìpẹ́ yìí ní Borno, débi àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 tí wọ́n jí gbé ní Kebbi, àti ìpànìyàn tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì CAC ní Kwara. Àwọn ọmọ Nàìjíríà ti sọ ẹ̀dùn ọkàn wọn o lórí bí ètò ààbò ṣe ń burú sí i lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni wọ́n ń fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí nǹkan ṣe ń bàjẹ́ lọ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu, tí kò sì jẹ́ pé ìgbésẹ̀ akin kankan ń wáyé nípa rẹ̀ o. Lára àwọn èèkàn ọmọ Nàìjíríà tó ti fi ẹ̀dùn ọkàn wọn hàn nípa bí àwọn agbébọn ṣe ń pa èèyàn, pàápàá jùlọ bí wọ́n ṣe pa èèyàn 3 ní ṣọ́ọ̀ṣì ní Èrùkú ìpínlẹ̀ Kwara, ni olórí ilé ìgbìmọ̀ asòfin nígbà kan Bukola Saraki, Fọlárìn Fálànà, Fáìsì tó jẹ́ ọmọ amòfin àgbà Fẹ́mi Fálànà, Dìbò Adédayọ̀ tí àwọn èèyàn mọ̀ sí Mr Macaroni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni díẹ̀ lára èrò àwọn èèyàn tó ti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀. Bukola Saraki ó jẹ́ kó di mímọ̀ pé Kwara ló so àwọn ìlú mìíràn mọ́ ara wọn ní Nàìjíríà. Ó ní mo gbọ́ ìròyìn ìbànújẹ́ tó sọ nípa àwọn agbésùmọ̀mí tó kọlu ìlú Èrùkú nílùú abínibí mi tí ṣe ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe àwọn èèyàn kan léṣe, wọ́n sì jí àwọn míì lọ. Ìròyìn ìbànújẹ́ tó ti da omi àlàáfíà ìpínlẹ̀ Kwara rú, ó ní ìròyìn yìí o. Mo bá àwọn tọ́rọ̀ kàn kẹ́dùn, mo sì pe ìjọba àpapọ̀ láti túbọ̀ so okùn ààbò lé ní Èrùkú àti ní gbogbo Kwara, káwọn tí wọ́n jí gbé lè padà sọ́dọ̀ àwọn èèyàn wọn o. Ìlú tó so ọ̀pọ̀ ìlú mọ́ra wọn ní Kwara, ìlú tó so apá gúúsù mọ́ àríwá ni o. Bukola ló sọ bẹ́ẹ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín káwò, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.